Olórí oko orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti pàṣẹ báyìí o. Ó ti fa ìbínú yọ lórí ọ̀rọ̀ tó di àbùkù àti ìtìjú fún orílẹ̀-èdè Nàìjíríà. Ìyún ẹni tí ó lu orílẹ̀-èdè Nàìjíríà tó lù ní jìbìtì, ọ̀gbẹ́ni Matthew Adeniyi Adeyemi. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbé ìgbésẹ̀ ńlá lórí ẹ̀ o, tó sì jẹ́ pé Tinubu ó ti pàṣẹ fún àjọ tí ó ń gbógun ti jẹgúdújẹrá àti àwọn nǹkan tó jọ ọ́, ìyún Independent Corrupt Practices and Other Related Offences Commission ICPC. Ó ti pàṣẹ fún wọn o láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ Matthew Adeniyi Adeyemi láti ṣe ìwádìí kan sì fún un lábọ̀ láàrin 30 ọjọ́ 30 days, èyí tó jẹ́ oṣù kan, kí òun lè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ rántí pé níṣe ni ariwo ńlá mà sọ nígbà tí olórí òṣìṣẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu Honorable Fẹ́mi Gbàjàbíàmílà tó tú àṣírí pé iléeṣẹ́ tí Matthew Adeniyi Adeyemi tó lòun jẹ́ ọ̀gá àgbẹ̀, ìyún àwọn àjọ ìjọba tó ń pè ní Presidential Foreign Intervention Promotion Council àti Presidential Economic Advisory Council tó ní ayédèrú ni, àti wípé kí wọ́n má ṣe dá ọkùnrin náà lóhùn. Ìjọba ò mọ̀ sí iléeṣẹ́ tó lòun jẹ́ ọ̀gá àgbẹ̀. Ìní Adéyẹmí ló fún Gbàjàbíàmílà lésì wípé nítorí òun ló bóun wá sí ọ̀hún tó sì ti gba àbẹ̀tẹ́lẹ̀ 400 million naira 400 million naira lọ́wọ́ òun, ṣùgbọ́n nígbà tóun ò rí àbẹ̀tẹ́lẹ̀ 200 million naira tó kù san 200 million naira tóun sì tó kọ̀ pé òun ò lè san ìdá 52% 52% owó bọ́jẹ̀tì tí ìjọba fún iléeṣẹ́ òun, èyí tó jẹ́ bílíọ̀nù 27 náírà 27 billion naira. Ó ní ló bí Gbàjàbíàmílà nínú tó fi lọ ń sọ̀rọ̀ pé ayédèrú ìní iléeṣẹ́ tí òun ṣe àkóso. Ọ̀rọ̀ ló di ariwo tí ó kó ẹ̀sín àti ìtìjú bá ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, bó sì tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ rẹ̀ nípasẹ̀ agbẹnusọ Tinubu ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà wọ́n ti fi àtẹ̀jáde síta láti dáàbò bo Gbàjàbíàmílà pé òótọ́ ọ̀rọ̀ ló ń sọ, Adéyẹmí ló ń parọ́. Ṣùgbọ́n síbẹ̀ ọ̀rọ̀ yìí ó sì ń kẹnu sí i débi pé ọ̀pọ̀ àwọn èèyàn ló ń sọ fún Tinubu pé wọ́n fẹ́ máa daṣọ bo ìwà àbàjẹ́ tó lu síta yìí, àti pé ó yẹ kí wọ́n ti lé Gbàjàbíàmílà náà kúrò ní ipò olórí òṣìṣẹ́ dìgbà tí ìwádìí yóò fi parí. Ṣá o, nígbà táwọn èèyàn sọ̀rọ̀ sí Tinubu àti ìjọba ẹ̀, ìní bàbá náà ìní ó fi ọ̀rọ̀ síta ní ọjọ́ ìṣẹ́gun tí í ṣe Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, tó sì pàṣẹ fún àjọ ICPC wípé kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí Matthew Adeniyi Adeyemi, iléeṣẹ́ tí Ọlọ́run ṣe olórí ẹ̀ àti gbogbo àwọn tó bá mọ̀ sí ọ̀rọ̀ náà pátápátá, kí wọ́n sì fún un ní àbọ̀ ní àárín 30 ọjọ́ láti gbé ìgbésẹ̀ ní orí ọ̀rọ̀ náà.